nílé lóko lájò lẹ́yìn òdì gbogbo ní káàbọ̀ sí orí ìkànnì Musilites òkè pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ tẹ́lẹ̀ láǹfà láti máa wò ìkànnì Musilites àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run ní fẹ́ ṣẹṣẹ gbogbo wa ojú tẹ̀ fún wò àti títẹ̀ fún wò ọ̀hún kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Musilites TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Musilites TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí kí ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti sí. Tí aráyè yìí kìí sáyé wá sí bàbá tẹ ìwọ́n tí ṣẹlẹ̀ lọ́wọ́ nílọrin nísìn kò sọ̀rọ̀. ń sàdúrà ọ̀run sí bàbá ṣe àlàyé àmọ́ mo má ti sìkà lọ́wọ́ mẹ́ta ni àmọ́ lọ ti bí èyí tó ní àlìjẹ́nà tó mọ̀sítákọ́ alá àgùbàtà dáfàrí. Rasulullah sallallahu alayhi wa sallam aljannatu mustaqatun ila abwati an-nafar. Dọ́gba atájò kó wọ́n ní olóhùn dọ́hùn sí aljannatu mustaqatun ila abwati an-nafar. Àwọn kan wà ó ṣe wàhálà mọ́júmọ́ yìí ni ó ṣe wàhálà mọ́júmọ́ yìí ni ajọ́ láìsùn wá sí mẹ́ta ni la lọ ní alẹ́ àná. Gbogbo àtàwọn bí lónìí wọ́n lálìjẹ́ náà ń pe àwa mẹ́rin wọn fẹ́ kó mú lọ lé ṣé wà láyé ẹ̀yìn kẹ́ tó bá ifá ọlọ́lọ́bá yín tó ìwọ àfáà tí ẹ bá ti ń bú sínú ẹ bá ń bàjẹ́ òní ganu dábá ti ń bú ọlọ́mọ ga sí ṣé wà láyé ẹ̀ máa dúró èbútẹ́ bú yín ẹwà òun tọ́lọ̀ ṣe lónìí lẹ́yìn rédíò wọ́n kígbe fá àwọn ẹni wọ́n lè sọ mẹ́dísà náà tó yìn àpàdé wọ́jọ́ ní ibi kan náà bàbá aláyé yìí èyí bẹ́ẹ̀ bọ́dá lábìrì tó sọ lẹ́yìn rédíò yìí wọ́n sì ní àkọ́kọ́ ni wọ́n bá ń bú ọmọ ìbànújẹ́ ọ̀nà bí gíga nu bàbá fẹ́fẹ́ sòdodo kẹjọ ní àwọn akọ́mẹ́ntì tí ọ̀dà máa sọ fún sẹ́fẹ́ nígbà tí mo dán mo ní sẹ́fẹ́ sẹ́fẹ́ ti tó ga sí inú wọ́n lè mi ò tiẹ̀ rán àyà tó wódòdó lè mi sọ. nǹkan mẹ́rin àlìjáde ń pè yẹn mẹ́rin tó o bá ti sí mẹ́ lọ́ọ́ wípọ̀ wá ń bẹ̀ ọ̀rọ̀ tí ń sọ alákọ̀ọ́kọ́ táàlì Kùrán gbogbo ẹni tí bá ń ka Kùránì àbí ń gbọ́ Kùránì àbí lọlé kéwú àbí jòkó ti bàbá wa láyé bá a ṣe jòkó ti Kùránì ti ń pè wá tọ́bá lọ́mọ àlìjáde náà dánáwọ́ gbogbo àtàwọn tafsiri lọ́dún yìí tọ́bá lọ́mọ àlìjáde náà náwọ́ ọlọ́mọsá ṣe bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ nù. ẹlẹ́ẹ̀kejì áfíìsù lisan ahọ́n ẹ̀tọ́ bá ń sọ rẹ̀ bàbá ìtọ́ bayé jẹ́ lónìí ahọ́n ni ó pẹ́ lómi jìyà ìtọ́ orí tọ́ ń sọ ìtọ́ ọ̀gbọ́ tọ́ ń sọ wọ́n ní wọ́n náà ló ti sọ báyìí ìjà àkún fásitì kó bí dé báyìí fọ́tọ̀bà yanu gbogbo àyà afá ìbọn ẹ̀fẹ̀ yìí sí tẹ́ǹdá yẹrú pẹ̀lú ọ̀rọ̀ ìtọ́jú yóò tó tí ò rí bó kírun tó gbàwẹ̀ tó dálé kéwúlẹ̀ wà láwọ̀ wọ̀ náà. Odi mélòó odi méjì ẹ mọ tó jẹ́ bá sọ̀rọ̀ yìí ẹ wọ̀ bá láyé yìí bá ṣe tó yìí bọ́lọ̀ ṣe sàánú wọn tó yìí ó yẹ Islam àbí ó yẹ Islam ó yẹ lọ́rin àbí ó yẹ lọ́rin kí wọ́n níta nígbà ìkó lọ́mọ lọ́rin kó níta nígbà ìkó lẹ́sẹ̀ Islam sẹ́kò tó àdúgbò lọ́mọ ẹlẹ́bọ̀dọ̀dọ̀ ẹ bá sì ní ẹ tẹ kí ni wọ́n ẹ tẹ tó ọba tẹ òní débi tó lọ má fi ẹbọ tẹ má fẹ́ bọ tẹ lọ́wọ́ fìlà tó dé ọtẹ bọ́ọ̀ bá tẹ́ pọ̀ kò léde àbàbà á máa tẹ́ sókòtò ní láwà ní òfin tẹ́ fìlà rí àmọ́ má fi àrámù tẹ́kọ̀ máa wọná ọdún méjì ẹlẹ́kẹta mo tẹ́ àìmọ̀ jẹ́hàn ẹni tí máa fáyẹ̀ ló ń jẹ bàbá aláyé yìí ní sí àmẹ́yẹ èèyàn níjẹ́ olóòdù ẹ̀ ibẹ̀ làwọn jàgúmọ̀ ti gbà wọlé wọ́n dúró àwọn èèyàn tí wọ́n tọ́jú tí orí tí wọ́n jẹ bàbá fẹ́fẹ́ ládùúgbò ní àwọn tí ń pín wọn bá fún yín kọ́ ọgbọ́dọ̀ mọ́ fún yín torí ilẹ̀ ládùúgbò àwọn èèyàn wà lára rẹ wọn ò yọ látà rẹ kò sí bàtà ọdọ́dọ̀ ṣe òsáàbì àlàyé
tó ní dunúpọ̀ ọ̀kan ní sọ sí wa lápò. Bọ́ọ̀ bá tún pàdé lórí ó tó rẹ́rìn. Àwọn ọlọ́pàá bá wá kí ọ wọ́n gbà àwọn ọlọ́pàá ọ̀dà. Ìwọ ọlọ́pàá bọ́ lọ kí ọ gbà bọ́ wá kí ọ gbà lọ́wọ́ ẹ̀. Àti ọ̀rọ̀ yẹn nù gbogbo ẹ̀rí tẹ̀ wá bí tó ní ẹsẹ̀ bí àwọn jàgúmọ̀ wọ́n ti sọ àwọn èèyàn di ẹlẹ́rìn wọ́n dùn nínú ọdún yìí ni ìwọ ò ṣe bẹ́ẹ̀. Ẹlẹ́kẹ̀rí sọ ìmọ̀fìsà Ramadan ẹni alhamdulillah gbogbo àwọn àyí tó bá lọ́mọ àlìjẹ́nnà ni wá. Bàbá sọ́ọ̀ sáfì ọba tó lánàá ó ti bá yín ṣe. Lórí tó jẹ fẹ́ wí orin yìí bàbá aládàájì ti wí. Èmi sì sọ pé gbogbo ọmọ Ìlọrin tó bá ní sí Ádámù nìkan là fáwọn kò lájú, táwọn sí Kàmẹ́lì fáwọn kò lájú, bàbá àgbà ìgbà nìkan kò já, bàbá alágbàáyé gbogbo owó tó bá tẹ̀síwájú gbogbo àfàlàfà rẹ̀. Ní yunifásitì àdàbí kọ́ wà, ní yunifásitì mẹ̀kàsí kọ́ wà, yunifásitì àgbàgbà kọ́ wà, yunifásitì àwọn sùnmùrà kọ́ wà. Báwo aláfà rẹ̀ ṣe jẹ́ kan gbogbo àfà ànọrin làfà tiwa ebi ọmọ kẹtọ wà láfà kẹlòun ni eri ibu ni àfà kẹtọ onú eri ibu ló ń ṣe tọwọ́ kọpí àfà mi ọba tó lànà ó ti bá yín ṣe ọba tó lò ní ó ti bá yín ṣe ọ̀la tí mọ̀ lọ́nà tẹ̀rẹ̀tì bí ẹ bá ti fẹ́ ní kò bá yín ṣe bí ẹ subhanallah. الله أكبر كبيرا الله أكبر كبيرا والحمد لله كثيرا